ṣe ń wù wá. ọlọ́run ọba mi àtẹ́lẹ̀ bí ẹni tẹ́ni àtàsẹ́mọ̀ bí ẹni taṣọ, ọba tó dá ilẹ̀, ọba tó dá òkè, ọba tó dá ọjọ́, ó dá wákàtí, ó dá sẹ́mọ̀ kò fi nǹkan kan gbèrò. kábíyèsí ọlọ́run ọba mi mú kí ọmọ sọ kò ṣe o, alágbára ńlá lórí alágbára, ọba tí gba agbára kúrò lọ́wọ́ alágbára, òun náà ni mò ń yìn tí mò ń ṣe lógo, ọba tó mọ mí kí n tó mọ̀ ìyá tó bí mi lọ́mọ. òun ni mò ń sọ pé ẹ ṣé lórí ètò tá a pè ní ilẹ̀kùn ayọ̀ lórí ìkànnì Pìkíá TV tí ẹ ti ń wò wá káàkiri gbogbo àgbáńlá ayé. ẹ̀yin náà mọ̀ pé gbogbo ìgbà tá a bá ti wá báyìí ijó ọpẹ́ làájọ máa ń jó, èyí ò láà fi máa ń gbégbá ọpẹ́, ta ló nígbà ọpẹ́ tòní tó bá mi gbégbá ọpẹ́. ẹ̀yin náà tẹ́ gbégbá ọpẹ́ dání, ìgbà ọpẹ́ yẹn ò ní fọ́ lórúkọ Jésù. àwọn ọpẹ́ tó ti wà lọ́wọ́ yín kò ní bọ́lẹ̀, kò sì ní fàya lórúkọ Jésù. ọba mi òkè kò ní ṣe yín ní ẹni tí ò ní lè gbégbá ọpẹ́. gbogbo tí ó mọ̀ ṣẹlẹ̀ nínú ayé yín ní tẹ́fì mọ̀ sọ pé Olúwa ò ṣe ni. ẹ̀tún wá gbọ́ gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ fún wa pé ipòkípò tó wù ká wà, àyíkáàyè tá a bá wà, inkíhun tó wù kó máa ṣẹlẹ̀ lọ́wọ́ nínú ayé èmi àtẹ̀yìn, ẹ má jẹ́ àgbàgbé pé ọpẹ́ òní kọ́kọ́rọ́ tá a fi ń ṣílẹ̀kùn ayọ̀ ńlá fi pè tó ní ilẹ̀kùn ayọ̀. nínú ilẹ̀kùn ayọ̀, nínú yàrá ilẹ̀kùn ayọ̀ yìí, ohun tó wà ń bẹ̀ pọ̀ o. ọmọ wà ń bẹ̀ fẹ́ni tó ń wá, ọkọ wà ń bẹ̀ fẹ́ni tó ń wá, aya wà ń bẹ̀ fẹ́ni tó ń wá, ọkọ̀ ńlá ńlá bọ̀bìnrin wà ń bẹ̀ fẹ́ni tó ń wá, àlàáfíà wà ń bẹ̀ fẹ́ni tó ń wá, orí ọ̀fẹ́ pọ̀ ń bẹ̀ fẹ́ni tó ń wá, ìgbéga pọ̀ ń bẹ̀ fẹ́ni tó ń wá, ìbùkún pọ̀ ń bẹ̀ fẹ́ni tó ń wá. ṣùgbọ́n kí lèmi àti yóò fi ṣe kọ́kọ́rọ́ tàbí sílẹ̀kùn ayọ̀ yìí, òun náà ni ọpẹ́. ọpẹ́ ìrìn ẹ̀jẹ̀ kájọ mọ́ dú ní gbogbo àyíkáyè tí a bá wà. ẹ jẹ́ kí ọpẹ́ wa kó mọ pọ̀ ju ìbéèrè wa lọ. ìdí rèé tí mo fi lọ wá ìránṣẹ́ Ọlọ́run alààyè olùṣọ́ àgùntàn bàbá wa Pastor David Olúwaṣọmídọ̀tun Àlùkò tí mo fi lọ wá wọn jáde. àwọn náà tún ní ọ̀nà àrà tí wọ́n fẹ́ gbà láti tan ìmọ́lẹ̀ sí bá a ṣe ń dúpẹ́ téèyàn fi rí gba ọpẹ́ gbé. ta ló ní gba ọpẹ́ tòní? ìwọ náà jáde darapọ̀ mọ́ wọn. bàbá ẹ bá mi kí ojú tó ń wò wá. ẹ ṣe atọ́kùn, mo kí gbogbo ojú tó ń wò wá nírú àkókò yìí lórúkọ Jésù. ìṣẹ̀lẹ̀ ọpẹ́ ò ní tán nínú ilé yín. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àkókò báyìí tá a wà lórí ètò nírú àkókò yìí níbi tí a ti ń ní oore ọ̀fẹ́ láti fi gbogbo ọpẹ́ wa padà fún Ọlọ́run gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ. orúkọ tèmi ní Pastor David Olúwaṣọmídọ̀tun Àlùkò. gbogbo aládùúrà láti àkókò yìí lọ a ó máa ní ìdí láti dúpẹ́. àṣẹ Jésù. bàbá wa Yorùbá ní bíṣẹ̀ ò bá pẹ́ ni ẹnìkan yìí pẹ́ṣẹ́. ọ̀pọ̀ wà nínú ayé tó yẹ pé bí wọ́n bá tiẹ̀ nìkan wò ó bọ́pọ̀ ṣe ń sùn, bó ṣe ń jí, bó ṣe ń jẹ, bó ṣe ń mu, bó ṣe ń gbègbè àlàáfíà kò nítumọ̀ sí. ó sẹ́wọ̀n pé òun wà bọ̀rọ̀ gidi náà ni. irúfẹ́ ìdá mẹ́ta ní sì ń bẹnu ayé yìí bàbá. àwọn kan wà tó ń fẹ́ tọlọ́run, tọlọ́run fẹ́ tiwọn. àwọn kan wà Ọlọ́run ń fẹ́ wọn, àwọn náà ń fẹ́ tọlọ́run. àwọn kan wà tó jẹ́ pé Ọlọ́run ní ń fẹ́ tiwọn, àwọn ò fẹ́ tọlọ́run. irúfẹ́ àwọn ẹ̀dá bẹ́ẹ̀ ló jẹ́ pé bí wọ́n ṣe ń jẹ, bí wọ́n ṣe ń mu, bí wọ́n ṣe ń jí, bí wọ́n ṣe ń sùn, gbogbo nǹkan ṣe yàtà yòtò, wọn mọ bó ṣe jẹ́ láti lè sọ pé Ọlọ́run kò ṣe. bàbá kí ni pàtàkì ọpẹ́? ẹ ṣe atọ́kùn. tá a bá ń sọ nípa ọpẹ́, ọpẹ́ jẹ́ ohun tó ṣe pàtàkì jù sí Ọlọ́run nínú ayé ẹ̀dá. ìwà Àìsáyà tilẹ̀ jẹ́ kó yé wa nínú Àìsáyà orí 43 ẹsẹ̀ 21. Ọlọ́run wípé àwọn wọ̀nyí ni mo ti mọ fún ara mi, wọn ó sì fi ìyìn mi hàn. èròǹgbà Ọlọ́run láti dá ènìyàn ní àkọ́kọ́ òní láti mú kí ènìyàn kí ó fi ìyìn rẹ̀ hàn. ìyẹn ni pé Ọlọ́run ń retí ọpẹ́ lọ́dọ̀ ènìyàn. àwọn áńgẹ́lì pọ̀ lókè tó yìn, kò sígbà kan tí ọpẹ́ wọn Ọlọ́run, ṣùgbọ́n nígbà tí ènìyàn tó jẹ́ iṣẹ́ ọwọ́ Ọlọ́run tó bá yìn, ó máa ní ìtumọ̀ tó yàtọ̀. torí pé ọpẹ́ túmọ̀ sí ìmọrírì oore Ọlọ́run. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ lẹ́ẹ̀kan, à ń sùn ní o, à ń jí ní o, à ń wọṣọ, à ń jẹ, à ń mu, torí pé Ọlọ́run fa àyè rẹ̀ sílẹ̀ ni. bẹ́ẹ̀ wípé ẹnikẹ́ni kò lè rí ohunkóhun gbà bí kò ṣe pé a bá fi fún láti òkè wá. so ìdí nìyẹn tó fi jẹ́ pé ọpẹ́ jẹ́ ohun tó ṣe pàtàkì. òun ni inú Ọlọ́run máa ń dùn sí jù. ọ̀pọ̀lọpọ̀ ń gbàdúrà lóòótọ́, aládùúrà pọ̀, ṣùgbọ́n ọlọ́pẹ́ ò pọ̀ láyé mọ́. torí pé èṣù ti fi agbádá ogun wo ọ̀pọ̀lọpọ̀. nítorí èyí ogun lókù tí ọ̀pọ̀lọpọ̀ ń rí, wọn wá rí ìdí kan gbòógì láti dúpẹ́ mọ́. ṣùgbọ́n Ọlọ́run jẹ́ ẹni tó ṣe pé ó fẹ́ràn ẹni tó bá mọ ọpẹ́ dá. ẹni tó bá mọ ọpẹ́ dá, òun ló ní kọ́kọ́rọ́ sí ààfin Ọlọ́run tààrà. ẹni tó bá mọ bí a ti ń dúpẹ́, irú wọn máa ń tètè ní ìbádọ́rẹ̀ẹ́ pẹ̀lú Ọlọ́run. ibi tí aládùúrà ti ń lo wákàtí kan, wákàtí méjì tó ń bọ̀ ọgùn, tẹ́ni tó mọ ọpẹ́ dá bá débẹ̀ láàrin ìṣẹ́jú mẹ́wàá, ó ti gba tó fẹ́ gbà, ó ti lọ. torí pé nígbà tá a bá gbàdúrà, Ọlọ́run á rán ogun ọ̀run wá
ṣùgbọ́n nígbà tí a bá yin ọlọ́run fúnra rẹ̀ ló máa dá wa lóhùn látòrí ìtẹ́. So ní ètò fi jẹ́ pé ohun tó ṣe pàtàkì jù sí ọlọ́run ohun yòówù tá a bá rí láyé fara wa ni, ṣùgbọ́n nǹkan ṣoṣo tá a ṣe tó dùn ọlọ́run nínú jù òun ni ọpẹ́ tá a dá padà sọ́dọ̀ rẹ̀. Ẹ ṣé àtọ́kùn. ẹ ṣé bàbá wa fún gbogbo ẹ̀dá ènìyàn tó ṣẹ̀ṣẹ̀ ń bá wa pàdé lórí ìkànnì yìí tá a pè ní Kikia TV. Ilẹ̀kùn Ayọ̀ lètò tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ìbàbá wa tí ń bá wa sọ̀rọ̀ lọ́wọ́ nípa ọpẹ́, pé bó la ṣe dúpẹ́, ọ̀nà wo la gbà gbégbá ọpẹ́. Bàbá wa náà ni Pastor David Olúwaṣọmídọ̀tun Àlùkò. Kókó tí wọ́n sọ náà ni pé ó yẹ kí ẹ̀dá ènìyàn jẹ́ ẹni tí ó mọ̀ dúpẹ́ ní gbogbo ìgbà, nítorí pé tààràtà àwa àti Ọlọ́run là ń jọ ń sọ̀rọ̀ nígbà tí a bá ń dúpẹ́ lọ́wọ́. Náà ló fi sọ pé bó ṣe lè wù kó rí, kò sí ẹ̀dá alààyè àbí nǹkan kan nínú ayé tí ó bá Ọlọ́run pín ọpẹ́ àti ògo. Tí wọ́n tún yé wa pé bàbá ti ń mọpẹ́ dú ìbùkún mọ̀ pọ̀ sí. Bàbá yìí tuntun wá ṣe báyìí, ọ̀pọ̀ wà nínú ayé yìí tó jẹ́ pé oore tọ́lọ́run ṣe fún wọn gan, oore yẹn ti pọ̀ kọjá kan sọ pé àwọn kí wọ́n tẹ̀lé sọ pé Ọlọ́run ò ṣe, kí ló fà? Ẹ ṣé gbéyìí náà ti parí ọ̀rọ̀, ó ní aṣiwèrè wí nínú ọkàn rẹ̀ pé Ọlọ́run kò sí. Ọ̀pọ̀ wà nínú ayé tó ń rí ohun gbogbo tí wọ́n ti ní gẹ́gẹ́ bí mímọ̀ ṣe wọn. Ọ̀pọ̀ tilẹ̀ rí bẹ́ẹ̀ ni pé dídára òun ni, ẹlòmíràn ti ẹ̀ka gbogbo tó rí nínú ayé sí ẹ̀tọ́. Ṣùgbọ́n èmi máa ń sọ pé nínú ayé yìí a ní ẹ̀tọ́ sí ohunkóhun àyàfi ohun tí Ọlọ́run bá yọ̀ǹda. Yálà o lé project kan o rí ṣe, o lé contract kan o rí gbà, o wá rò pé nítorí pé proposal rẹ ló dáa. Rárá o, torí pé Ọlọ́run fa ààyè rẹ̀ lẹ̀ ni. Èèyàn tó bá ti wá ní ohun kan tàbí méjì tó ti wá rí ní rí pé mo dáa ni, iṣẹ́ mi ló dáa débẹ̀, èyí tí bàbá mi ti ṣe lẹ̀ ni mò ń jẹ. Rárá o, irú ẹni bẹ́ẹ̀ a pè wọ́n ní òpè, torí òpè nìkan ló lè ka ohunkóhun tó bá ń rí gbà látọwọ́ Ọlọ́run sí ẹ̀tọ́ tàbí ohun tó yẹ. Kò sí ohunkóhun tó yẹ, ṣùgbọ́n ohunkóhun tí Ọlọ́run bá yọ̀ǹda fún èèyàn òun nìkan ni èèyàn lè rí. Ìdí nìyẹn tó fi jẹ́ pé nínú gbogbo ìgbà àti nínú ohunkóhun tí ènìyàn bá rí, èèyàn gbọ́dọ̀ lè sọ wípé Olúwa ò ṣe. Ìyẹn ló máa jẹ́ kí Ọlọ́run mọ̀ wípé ẹni yẹn mọ̀ pé òun ni òun ṣe atọ́nà àti atọ́kùn bí òun ṣe rí nǹkan náà. Bàbá wa gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn ń bẹ̀yìn iṣẹ́ kékeré kan, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ń wò yín nínú ilé báyìí, wọ́n jọ ń wò wá lẹ́ẹ̀lẹ́. Ẹ jẹ́ bá ń fi orin ọpẹ́ kan ní Ọlọ́run lórí ètò yìí. Èmi fẹ́ràn láti máa kọ orin yìí torí pé nígbà gbogbo tí ń bá wo ìrìn àjò ayé mi, mo mọ̀ pé àánú ni mo rí gbà. So mo ṣe máa ń kọrin yẹn nígbà gbogbo wípé mo dúpẹ́ pé mo rí àánú gbà, ó ṣé o mo rí àánú gbà, torí kì í ṣe gbogbo ènìyàn ló rí àánú gbà. Ó ṣé mo rí àánú gbà, mo wá dúpẹ́ torí mo rí àánú gbà o, torí kì í ṣe gbogbo ènìyàn ló rí àánú gbà. Ó ṣe mí láàánú, máa polongo rẹ̀, ọba tó ṣe mí láàánú, máa polongo rẹ̀. Ó ṣe mí o, ó ṣe mí láàánú, máa polongo rẹ̀, ọba tó ṣe mí láàánú, máa polongo rẹ̀. Gbogbo ẹwà ẹ̀dá ènìyàn tó ń wò wá náà báyìí, àánú nìwọ náà rí gbà fún ọjọ́ tòní tó fi lórí ọ̀fẹ́ láti máa wò wá lórí ìkànnì tá a wà ẹ́ tá a pè ní Kikia TV. Dátà tó fi ń wò wá gan, àánú lórí gbà tó fi rówó rà á. Ọlọ́run náà ló wá fi oore ọ̀fẹ́ lẹ̀ tíṣẹ́ rẹ ò fi dìṣẹ́, tọ́nà fi là tó kò fi ń búyọ, tó fi mọ̀ pé ó yẹ kí dátà wà lórí ẹ̀rọ ìgbélọ́wọ́ yìí kí n fi wo Kikia TV, kí n tún fi kan Ilẹ̀kùn Ayọ̀, kí n fi gbọ́ ohun ọ̀tún bẹ̀, kí n fi mọ rírì béèyàn ṣe yin Ọlọ́run, kí n tún fi mọ ọ̀nà àbáyọ jẹ́dà gbà bọ́. Bàbá, abala méjì ló wà lórí ètò yìí. Abala àkọ́kọ́ náà ni abala ìgbà ọpẹ́. Àwọn onígbà ọpẹ́ wọ́n ti ń gbé kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́ kó Jésù olùgbàlà, ọba kiri sórí ọba sórí kiri tó ń so gbogbo láti pé báyìí. Mo sì mọ̀ pé gbà ọpẹ́ tẹ́ ń gbé wọn lórúkọ Jésù kò ní bọ́, kò sì ní fọ́. Àwọn ọpẹ́ tẹ́ ń gbé yìí kò sì ní fàyà lórí ọmọ ni, lórí aya ni, lórí iṣẹ́, lórí ìdílé, lórí ohunkóhun tọ́pọ̀lọpọ̀ ń gbé gbà ọpẹ́ fún. Bẹ́ẹ̀ ṣe ń wò wá lórí ìkànnì yìí, ìgbà ọpẹ́ náà kò ní fọ́, kò sì ní fàyà.
àmín Jésù. bàbá abala kejì tó wà lórí ètò yìí náà la pè ní abala ọ̀nà àbáyọ torí pé tá a bá wọnú ayé ọ̀pọ̀lọpọ̀ ló ń sáná ní tí wọ́n wò pé ọ̀nà wo làwọn ó gbà láti lè ọ̀pọ̀lọpọ̀ fẹ́ ṣe fọ́lọ́run gan ṣùgbọ́n bóyá ogun kan àbí kejì kò jẹ́ kó rí oore ọ̀fẹ́ yẹn ọ̀nà àbáyọ lọ̀pọ̀lọpọ̀ ń wá ọ̀nà àbáyọ gan ò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ó mọ bó làwọn ó sì dúpẹ́ fún Ọlọ́run ìdílé tá a fi abala yìí sórí ètò yìí pé ọ̀pọ̀lọpọ̀ ó tún mọ ní oore ọ̀fẹ́ àti jẹ oore ọ̀fẹ́ ìránṣẹ́ Ọlọ́run tẹ̀ wá sórí ètò yìí ayọ̀ ń táwa gbéyàwó mbẹ̀ ní àga ògo pọ̀ nínú ayé ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ò mọ ibi tí wọ́n gbà débẹ̀ láti jókòó lórí àga ògo ti sọnù mọ́ ọ̀pọ̀lọpọ̀ ń dì í ọ̀pọ̀lọpọ̀ ní sáná ní àti rí àga ògo gbà Sàtánì ti ká àga ògo nídìí ọ̀pọ̀lọpọ̀ bàbá kí lọ́nà àbáyọ. ẹ ṣé Ọlọ́run á ràn wá lọ́wọ́ tá a máa ń sọ nípa àga ògo káàtì tó wá ọ̀nà àbáyọ sí àga ògo kí gan ni àga ògo? Àga ògo ni àga jí aláṣẹ yálà ní ìran tàbí ní inú ìlú tí ènìyàn wà kò dìgbà téèyàn bá tó jẹ́ ọba kó tó lè pàṣẹ kò dìgbà téèyàn bá tó di olórí ìlú kó tó lè pàṣẹ nínú ilé tí ènìyàn ti wá fúnra rẹ̀ kò sí èèyàn tó wà láyé tí ò ní ẹ̀tọ́ láti lè pa àṣẹ kan tàbí òmíràn ṣùgbọ́n nígbà tó bá di pé ẹni tó yẹ kó jẹ́ apàṣẹ ló tún wá ń gba àṣẹ lọ́wọ́ ẹni tí ò tiẹ̀ wá tó nínú ìran irú ẹni bẹ́ẹ̀ ti gbọ́dọ̀ mọ̀ pé àga ògo ti sọnù mọ́ òun lọ́wọ́ nígbà tó bá ti di pé àkọ́bí ó ń dúró de àbígbẹ̀yìn kó tó lè di pọ́n máa bẹ̀rẹ̀ kàdé ìdílé irú àkọ́bí bẹ́ẹ̀ gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí ní ìyẹ̀wò pé ó dàbí pé àga ògo ti sọnù so nígbàkúgbà tí ènìyàn bá ti sí lórí àga ọlá tàbí kí n sọ pé àga àṣẹ tiẹ̀ irú ẹni bẹ́ẹ̀ àga ògo ti sọnù mọ́ lọ́wọ́ kí wá ní ọ̀nà àbáyọ láti wá àga ògo tó ti sọnù padà onírú ọ̀nà ni àga ògo ń gbà sọnù lọ́wọ́ àwọn ènìyàn ní ìsinsìnyí ẹlòmíì nípa ìbìkítà ẹlòmíì nípa ọ̀rọ̀ àìmọ̀pẹ́dú tá à ń sọ yìí ohun gbogbo tọ́lọ́run ti ṣe fún kò ní dá ògo rẹ̀ padà sọ́dọ̀ Ọlọ́run á wò pé mo fẹ́ kó mọ̀ bí mo ṣe tóbi tó á fi wàhálà díẹ̀ dánwò á gba àga ògo yẹn lọ́wọ́ ẹ̀ ẹni tó ti ń jẹ tẹ́lẹ̀ á tún wá máa tọrọ jẹ láti jẹ́ kó mọ rírì pé òun Ọlọ́run ni ṣùgbọ́n tó bá wá rí bẹ́ẹ̀ yẹn gẹ́gẹ́ bí ètò tá à ń bá bọ̀ ọ̀nà àkọ́kọ́ gbòógì náà láti rí àgógó yẹn padà ní láti kọ́kọ́ dá Ọlọ́run mọ̀ ní Ọlọ́run kí ni mo mean by that ni wípé ẹni tó jẹ́ pé bóyá gbogbo ohun tó rí tẹ́lẹ̀ ó rò pé ẹ̀tọ́ ni ní ọjọ́ tí iye rẹ̀ bá sí fún àpẹẹrẹ jáwọ́ ọba Nebukadnesari gbélé wípé ó dìde lọ́jọ́ kan ó wípé nínú agbára mi ni èmi ti kọ́ ìtẹ́ tó báyìí fúnra mi Ọlọ́run wá wò pé aṣiwèrè ọba nìwọ yìí Ọlọ́run wá gbé látòrí ìtẹ́ ó wá sọ sínú aginjù bíbélì pé ó ń jẹ koríko bí ẹranko fún ọdún 7 ṣùgbọ́n ní ọdún 7 iye rẹ̀ ṣí Ọlọ́run wá wípé òun fúnra rẹ̀ wípé ní ìgbà tí ọdún 7 pé iye mi ṣí èmi wá rí pé Ọlọ́run ní jọba ní àárín ìran ènìyàn ní kété tó dá Ọlọ́run mọ̀ padà àdẹ̀dá padà sórí àga ògo rẹ̀ so ní kété tí ènìyàn bá ti kọ́kọ́ dá Ọlọ́run mọ̀ ó ti kọ́kọ́ rí ọ̀nà àbáyọ àkọ́kọ́ láti dé orí àga ògo torí pé Jésù wípé èmi ni ọ̀nà òtítọ́ àti ìyè so ọ̀nà àbáyọ àkọ́kọ́ òun ni láti dá Jésù mọ̀ nígbà tí ènìyàn bá ti wá mọ̀ Jésù ló wá ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ iṣẹ́ gangan pé èèyàn ti gba Jésù sọ pé àga ògo ti dé automatically iṣẹ́ ni torí pé ẹnìkan ló lágbára jù lọ tó fi gba àga ògo lọ́wọ́ ẹ̀ wọ́n dẹ̀ máa sọ wípé ẹni tó tó ní ìgbà òun là ń fọ̀rọ̀ lọ tẹ́nìyàn bá lè dúpẹ́ tó dá Ọlọ́run mọ̀ tó bá tún wá lè jẹ́ aládùúrà àti onígbàgbọ́ tó gbàgbọ́ pé bí mo ti ń ké pe Ọlọ́run yìí ṣe bó òun ló dá ohun gbogbo òun ló ṣètò àga ògo ọ̀hún òun ló mọ̀nà bó ṣe jábọ́ mbẹ̀ ó nìkan náà ló lè ṣe ọ̀nà bí yóò ṣe padà débẹ̀ só Ọlọ́run adẹ́dá ayé àtọ̀run nìkan ní ọ̀nà àbáyọ gbòógì láti gba àga ògo èyí tó ti bọ́ sọnù padà. Màmá ẹ jẹ́ kí wọ́n ṣe báyìí tá a bá ní káwọ́ ọ̀pọ̀ ń fi ipá àti agbára ọ̀pọ̀ ń fi gbogbo ọ̀nà láti dórí àga ògo kí ló fà á. Èmi á sọ wípé nítorí wípé irú ẹni bẹ́ẹ̀ mọ̀ pé kò ń ṣe tó dáa láti wà lẹ́yìn nítorí ẹni tó bá wà lórí àga kò sí bí ìlú ṣe pọ̀ tó kò sí ẹni tó máa dédé lórí láyà láti lọ jòkó lórí ìtẹ́ ọba bó bá tiẹ̀ pẹ́ dé gbogbo ìlú ajókòó-dé ni bó bá sì ṣe ń dé tó ń jòkó lórí ìtẹ́ gbogbo ayá sọ pé kábíyèsí torí àwọn àpè ní ọkọ ìlú àtọkọ oṣó àtọkọ àjẹ́ ọkọ gbogbo wọn ló ti dé yẹn so tá bá wá rí àwọn èèyàn tán wá gbogbo ọ̀nà yálà ń wọ agbára ayé ń wọ agbára òkùnkùn láti rí àga ògo gbà nítorí wípé wọ́n mọ̀ pé aláṣẹ là ń tẹríba fún bó lè wá jẹ́ pé kì í ṣe tó tọ́
láti fi ọ̀nà ẹ̀bùrú ẹlòmíì báyìí nínú ìran ọ̀pọ̀lọpọ̀ àbígbẹ̀yìn ló ti fi ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí gba ògo àwọn aṣáájú tó jẹ́ pé wọ́n máa bá kì í ṣe ń tó tọ́ ṣùgbọ́n àwọn èèyàn ń ṣe ṣùgbọ́n ní tó tọ́ kì í ṣe ń tó tọ́ ọ̀pọ̀lọpọ̀ ló ń fi ọ̀nà ẹ̀bùrú gba ipò ọ̀pọ̀lọpọ̀ ló ń wá ọ̀nà inú òkùnkùn láti dé orí àga lóòótọ́ ó pẹ́ ó yá náà wọ́n máa jábọ́ ń bẹ̀ ṣùgbọ́n ìdí pàtàkì tí èmi rò pé àwọn èèyàn fi ń ṣe ohun gbogbo láti débi àga ògo ni wípé wọ́n fẹ́ kí àwọn jẹ́ ẹni tí à ń sá wá bá torí ẹni tí ògo bá wà lọ́wọ́ ẹ̀ lèèyàn máa lọ sábà onígbanigbani tó lè gba àwọn ènìyàn ní ìran yẹn so láti di adarí ní àkókò yẹn láti di ẹni tí à ń wá bá fún ojútùú òun ló ń fà á tí àwọn èèyàn fi ń gbogbo agbára wá ọ̀nà àti dé orí àga ògo. ẹ ṣé bàbá wa ìránṣẹ́ ọlọ́run alààyè bàbá pásítọ̀ David Olúwaṣọ̀mídọ̀tun Àlùkò àwọn ilẹ̀ ń pò wọn látàárọ̀ yìí lórí ètò tá a pè ní ilẹ̀kùn ayọ̀ lórí ìkànnì Bikia TV bàbá lórúkọ Jésù omi ò mọ́rí kò ní fọ̀ sí agbára tó lọ́wọ́ bá mi gbé wọ̀nyí eléyìí tẹ́ fi ń tún ayé oníkòjì pẹ̀dá sí tẹ́ fi ń tọ́ wọn sọ́nà lórúkọ Jésù agbára náà kò ní dòkú ẹ̀mí mímọ́ kò ní fi ń sílẹ̀ ní gbogbo ìgbà ní gbogbo ọjọ́ ní gbogbo àyè a ò ní bá yín ní ìgbàkúgbà ẹ ò sì ní dìdàkudà àwa náà ní dìdàkudà gbogbo ojú tó ń wò wá tó sì ń bá wa lọ lórí ètò tá a pè ní ilẹ̀kùn ayọ̀ lórí ìkànnì Bikia TV yìí òun náà lẹ ti gbọ́ yìí pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ń fi ọ̀nà ẹ̀bùrú gba ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí wá àga ògo sí di ara wọn lélẹ̀ tí ó kò sì bá ìfẹ́ Ọlọ́run mu ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ń fi àìbìkítà wọ́n fi ń so àga ògo nù ṣùgbọ́n tí wọ́n kẹ́ mọ̀ ní pé àtẹ̀mí àtẹ̀yìn ni Ọlọ́run dá àga ògo kan mọ́ níbo làga ògo yẹn wà ibo ló ti ń lò ó lọ́wọ́lọ́wọ́ tó wà yìí bóyá ìwọ jẹ́ aláṣẹ iléeṣẹ́ kan tó wá wò pé nígbà tó jẹ́ pé mi mọ́níjà èmi dàrẹ́tọ̀ orí àga ògo ni mo wà a ó ṣeé ṣe kó jẹ́ pé àga ògo tá a dá mọ́ ọ̀gá ni pé ìwọ ló yẹ kó o kọ́ iléeṣẹ́ yẹn ṣùgbọ́n nípa àìṣèwádìí àbí nípa àìwára ẹni kan àìmọ̀tọ́lọ́run mọ̀ ló fi wò pé bóyá ntọ́lọ́run fi ṣe gan-an ìdí rèé tí bàbá fi ń tan ìmọ́lẹ̀ pé ẹ jẹ́ ká dọ́lọ́run mọ̀ ká sì súnmọ́ Ọlọ́run ká mọ yin Ọlọ́run lógo ká mọ fi ọpẹ́ fọ́lọ́run ká sì mọ ṣe kíni ká mọ gbàdúrà láti lè mọ̀ pé àga ògo wa kò ní bọ́ sọnù bàbá eléyìí táwọn fi kásẹ̀ rẹ̀ lẹ̀ rí tàbá ní ká wò ó àwọn tó pọ̀ ní ayé lẹ́nìí tí wọ́n ń fi agbára gba ọlá gba ipò gba àga ògo kí ni àtúbọ̀tán máa ń jẹ́. ẹ ṣe àtúbọ̀tán fífi agbára gba ipò àbámọ̀ ló máa ń padà gbẹ̀yìn rẹ̀ fún àpẹẹrẹ nínú Bíbélì a rí ọba kan wọ́n pè ní Hẹ́rọ́dù ó gba ìyàwó àbúrò rẹ̀ wòlíì kan dẹ̀ sọ fún ìyẹn ní Jòhánù èyí tó ṣe yìí ò dáa ó ní kán lọ ti wòlíì yẹn mọ́lé ó tiẹ̀ tún dọjọ́ àkókò ìbí ẹ̀ gan ó bẹ́ orí wòlíì yẹn ṣùgbọ́n nígbà tákòókò tó máa gbàdájọ́ ẹ̀ bẹ́ẹ̀ni wípé áńgẹ́lì Olúwa lù ú ìdín sì jẹ́ gbogbo ẹ̀dákẹ́dá tó ń jókòó lórí àga tí ń ṣe tiẹ̀ lákòókò yìí lóòótọ́ lákòókò tó wà ń bẹ̀ ayé á máa wárí fún un ṣùgbọ́n nígbà tó bá yá irú wọn wá padà tẹ́ àwọn ọmọ wọn ò kí ń rá láàánú torí pé ọ̀rọ̀ Ọlọ́run gbọ́dọ̀ ṣẹ ohun tí ènìyàn bá fi agbára wá bẹ́ẹ̀ ni pé yóò padà jẹ̀yà fún so ohun tí ènìyàn bá ti fi agbára wá láì dúró de Ọlọ́run láti gbà ó dájú pé ìjìyà ló máa ń parí irú ìrìnàjò bẹ́ẹ̀ la máa rí ẹlòmíì wọn máa ní lẹ́yìn tó ṣe gbàṣàwó tán ó tún padà balẹ̀ lẹ́wọ̀n lẹ́yìn ìgbà tó ṣe gbàṣàwó tán ó ní hypertension torí pé kí ni agbára ló fi wá débẹ̀ n tó kàn yẹ kí àwọn èèyàn ṣe ni pé ká dúró de Ọlọ́run torí pé àkókò Ọlọ́run òun lójú Olúwa dẹ̀ ràn wá lọ́wọ́. àmín Jésù àkókò Ọlọ́run lójú gbogbo ẹ̀dá àlàyé tí wọn náà ń wò mí báyìí àkókò Ọlọ́run ẹja dúró de o ẹ̀kọ́ ta tó ń mú jáde nínú ètò tá a pè ní ilẹ̀kùn ayọ̀ lábala ọ̀nà àbáyọ fún tọ̀sẹ̀ yìí ó nìyẹn pé àkókò Ọlọ́run ó ṣe pàtàkì ẹ jẹ́ ká dúró dè é ẹ̀kọ́ kejì ni pé ìfi ẹ̀mí ìmoore hàn sí Ọlọ́run káwọn yin Ọlọ́run ní gbogbo ìgbà káwọn sọ pé Olúwa ó ṣe ní gbogbo ìgbà ó ṣe pàtàkì sí Ọlọ́run àti sí ayé wa kí èmi àti ẹ̀yin kígbe ayé wa kó fi jẹ́ ìrọ̀rùn gbogbo ìgbà ọpẹ́ tá a ti gbé kọba òkè kọ́mọ̀jì kó fọ́ mọ́ wa lọ́wọ́ bàbá kó tó wá di pé àwọn ọmọ lọ lórí ètò yìí wọn mọ àkọ́wà tí wọ́n jẹ́ onírúurú ọlọ́rẹ̀ ènìyàn tí wọ́n máa ń ṣe sí ilé Ọlọ́run ní gbogbo ìgbà wọ́n máa ń ṣe sí ọ̀nà Ọlọ́run ní gbogbo ìgbà wọ́n tún ti náwó sí wa lórí ètò ilẹ̀kùn ayọ̀
lórí ìkànnì Ìkíá TV pé gbogbo ẹ̀yin ìránṣẹ́ náà tẹ́ bá ti ń wá sórí ètò láti wá dá àwọn èèyàn lẹ́kọ̀ọ́ gbàdúrà fáwọn ènìyàn àbí sí àwọn èèyàn létí kí a sì máa dùn ẹ̀yin náà nínú ṣùgbọ́n wọ́n wá fi òfin tẹ̀ ẹ́ wọ́n ní ká gbé fún yín látọ̀dọ̀ wọn wáyé àwọn ò ní dárúkọ wọn wọ́n wá ní gbogbo ọkàn tó jẹ́ opó nínú ìjọ tí ẹ ti wá ẹ̀yin náà dárúkọ ọjọ́ táyọ̀ fún wọn inú ìjọ tí ẹ ti wá àti àwọn ọmọ aláìní ìyá tó bá wà ń bẹ̀ wọ́n ní àwọn gbé fún kẹfì bá wọn ṣe ìtọ́jú àwọn fún wọn. A dúpẹ́ lọ́wọ́ màmá onínúure tí wọ́n ronú ohun dáradára bí èyí àbílẹ̀ wípé Ọlọ́run fẹ́ràn onínú nínú ọlọ́rẹ̀ gbogbo aládùúrà fún wọn àtàwọn àti ìran wọn lórúkọ Jésù wọn ò ní ṣe aláìní ní gbogbo ọ̀nà níbi tí wọ́n fojú sí níbi tí wọ́n ti ẹ̀rọ kàn dé Ọlọ́run nínú àánú ẹ̀ á ṣílẹ̀kùn àánú fún wọn ọ̀pọ̀lọpọ̀ tó bá ń ṣerú nǹkan báyìí ó fi ń ṣílẹ̀kùn àánú lẹ̀dọ́mọ ni gbàdúrà ju bí àwọn ti lè jẹ̀gbádùn gan lọ àti àwọn àti ìran dé ìran wọn ilẹ̀kùn àánú tí kì í tì Ọlọ́run máa ṣe fún wọn má jẹ̀mú àánú tọ́lọ́run bá Dáfídì dá lórúkọ Jésù Ọlọ́run á dá fún wọn bẹ́ẹ̀ ló dẹ̀ máa rí lórúkọ Jésù Olúwa wa àmín. bàbá wa ẹ bá ń dárúkọ ní ìtọ́tẹ̀ ti wá. Nípasẹ̀ oore ọ̀fẹ́ Ọlọ́run mo wá láti inú ìjọ Christ Apostolic Church ìpàgọ́ àdúrà ní Òṣogbo ní Alékúwọdò. ọ̀pọ̀lọpọ̀ wá fẹ́ wò pé àwọn tiẹ̀ fẹ́ pé bàbá wa ìránṣẹ́ Ọlọ́run alààyè David Olúwaṣọmídọ̀tun Àlùkò ìbò ni wọ́n pè ní sí. A lè pè mí sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 07032502892. wọn àti ìkọ́. 07032502892. nọ́mbà bàbá wa òun náà lẹ ti gbọ́ ẹ 07032502892 bàbá wa Pastor David Olúwaṣọmídọ̀tun Àlùkò tí wọ́n wá láti ilé ìjọsìn CAC ìpàgọ́ àdúrà Alékúwọdò ìlú Òṣogbo. tó bàbá àfẹ́mọ́ lọ lé báyìí nítorí kẹ́ bá mi gbàdúrà fún gbogbo ọkàn káàkiri àgbáńlá ayé tí wọ́n ti ń wo ètò yìí torí pé ibi tí afẹ́fẹ́ ètò yìí fẹ́ dé wọ́n wò wá lamẹ́ríkà wọ́n wò wá ní London wọ́n wò wá ní Germany wọ́n wò wá ní Brazil àfi ibi tí afẹ́fẹ́ ò bá fẹ́ dé ni wọ́n ti lórí ọ̀fẹ́ àti Yorùbá wọ́n fẹ́ kẹ́ bá mi gbàdúrà fún gbogbo ọkàn. Mo súre fún gbogbo ojú tó ń wò mí àti gbogbo ọkàn tó ń gbọ́ wa ní àkókò yìí pé agbádá ogun tí a gbé wọ̀ èyí tí ò fààyè ọpẹ́ lẹ̀ fún ọ lónìí Ọlọ́run máa fi iná bọ́ lọ́rùn ẹ gbogbo ohun tó ń retí látọwọ́ alẹ́dàá ṣẹ̀dá tó ṣùgbọ́n tó ní ìdádúró bí a bá rángẹ́lì láti yọ̀ǹda ẹ̀rí Dáníẹ́lì ní ọjọ́ wọn ni mo kéde rẹ̀ gbogbo agbára tó dá ẹ̀rí rẹ dúró Ọlọ́run kò sọ wọ́n dòkú káàkiri àgbáyé ibi tẹ́ ẹ sí ń wò mí mo pa ní àṣẹ jáde lórúkọ Jésù láti àkókò yìí lọ ọ̀run àánú tó yàtọ̀ kó ṣe sórí ayé yín òjò àánú tí kì í dá kó rọ̀ sórí ìṣẹ̀dá yín bẹ́ẹ̀ ló máa rí Jésù Olúwa wa àmín. tó kí dùn kó pọ̀ sókè náà ní ọbẹ̀ oge àdúgbò lọ́wọ́ Ọlọ́run tó tún fún wa lórí ọ̀fẹ́ àti ṣe ètò tòní lórí ìkànnì tá a pè ní Ìkíá TV ilẹ̀kùn ayọ̀ òun náà lè tó yìí abala méjèèjì náà láti gbéyẹ̀wò àti ti rí ẹ̀kọ́ kọ́ níbẹ̀ Ajíbọ́lá Abíọ́dún àpáta ọ̀rọ̀ rèé ọmọ wọn lè bá lẹ̀ gbọ́n mi ìlú Òṣogbo Mr Philosopher náà ní wa sọ̀rọ̀ tìlúrí àtẹ̀mí àtẹ̀yìn lórúkọ Jésù àdébíyìngbésọ̀nù bí ò ṣe bí ọmọ aburú ò ní ṣe yín kò ní ṣe mí náà o a ó tún pàdé pẹ̀lú ayọ̀ àti àlàáfíà ó tún dìgbà.